Mo kí wa lórúkọ Olúwa pé yóò dára fún wa. Lórúkọ Jésù ilé ológo tá ń lépa, a ó fi ṣèrè jà ò ní pàdánù rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni mo mú wá fún wa ní àkókò yìí. Èyí tí àkórí rẹ̀ ń jẹ́ agbára tó ń bẹ nínú ọ̀rọ̀ ahọ́n. Agbára tó ń bẹ nínú ọ̀rọ̀ ahọ́n ó lágbára gan. Òun ni àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí mo mú wá fún wa ní ọ̀sán yìí. Tá bá wo ìtàn Jákọ́bù àti Ésọ̀, tá bá lọ sí inú Genesis 25 verse 30 to 34 yẹn, a máa rí ìrìn àjò Jákọ́bù àti Ésọ̀ bí wọ́n ti fi ọ̀rọ̀ ahọ́n, bí Ésọ̀ ṣe fi ọ̀rọ̀ ahọ́n dèra rẹ̀ fún Jákọ́bù. Nígbà tí Ésọ̀ lọ tó dé, tó wá ní tí ó jẹ lọ síbi tí ó ti máa ń ṣiṣẹ́ òòjọ́ rẹ̀. Nígbà tí ó sì dé tí ò rí nǹkan kan mú bọ̀, ìgbà tó dẹ̀ ó bá kejì rẹ̀ níbi tó ti ń ṣe jíjẹ lọ́wọ́. Ó dẹ̀ ní, Jákọ́bù, jọ̀wọ́ fún mi ní jíjẹ, fún mi lóúnjẹ. Ó ní àti fún ọ lóúnjẹ kọ́ ni wàhálà. Ṣùgbọ́n tí n bá fún ọ lóúnjẹ yìí, ṣé ó fún mi ní ogún ìbí rẹ? Ẹ jọ̀ọ́, bó logún ìbí àti oúnjẹ jíjẹ ṣe papọ̀ mọ́ra wọn? Ṣùgbọ́n nítorí wípé Jákọ́bù ti mọ̀ pé ogún ìbí Ésọ̀, ogún ìbí yẹn ó wúlò fún un. Ó dẹ̀ mọ̀ pé tóun bá ti gbà, ó ti tán fún un náà nìyẹn. Ṣùgbọ́n nítorí ebi tó ń pa Ésọ̀, ó ní kí lóun fẹ́ fogún ìbí ṣe? Kó mú ogún ìbí òun kó mọ́ mú lọ, kó sà ti fún òun lóúnjẹ ni. Pé sọ̀rọ̀ ogún ìbí ló bóun níbi ebi tó ń pa òun lọ́wọ́ ẹ̀. Látàrí nǹkan tí Ésọ̀ ṣe pẹ̀lú Jákọ́bù yẹn, ó fi ọ̀rọ̀ ẹnu, agbára orí ahọ́n, ọ̀rọ̀ ahọ́n, ó fi dèra rẹ̀. Ṣé wá rí nígbà tí Ésọ̀ wá nílò ogún ìbí yìí, ó wá fi omijé wá títí kò rí. Ó fi agbára orí ahọ́n, ó fi ta ogún ìbí rẹ̀ nítorí oúnjẹ tí ó jẹ sẹ́nu. Nítorí oúnjẹ tí ó jẹ ní àkókò yẹn, a dẹ̀ gba ìṣerere yẹn kúrò lọ́wọ́ ẹ̀. Bí ọ̀pọ̀lọpọ̀ wa náà ti ṣe fi ẹnu ta ìṣerere ara wa, bí a ti fi ọ̀rọ̀ ẹnu ta ògo ara wa. Ẹ tiẹ̀ máa ráwọn ọ̀rẹ́ méjì míì, wọ́n máa láwọn ń bára wọn sọ̀rọ̀, wọ́n ń bára wọn ṣeré. Bọ́ndẹ̀ ṣe ń bára wọn ṣeré yẹn, oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹṣá ni wọ́n á máa sọ síra wọn. Ìdí mọ̀ fún àǹbára ẹni ṣeré. Wọn ò dẹ̀ mọ̀ pé àwọn agbára kan ń bẹ lórí ahọ́n tó jẹ́ pé tó o bá ti sọ, ó ti rí bẹ́ẹ̀ nìyẹn. Bíbélì sọ pé látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ni ọ̀rọ̀ náà. So ká mọ̀ gbogbo tá a bá ń sọ látẹnu wa tó ń jáde lẹ́nu wa, Ọlọ́run là ń sọ jáde. So ká mọ̀ kàn mọ́ sọ oríṣiríṣi nǹkan, àtọ̀rọ̀ asán, àtọ̀rọ̀ tí kò nítumọ̀, ká kàn mọ̀ sọ mọ́. Nítorí pé nípa àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tá à ń sọ yìí, àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ wípé a ti fi di ara wa, a ti fi ta ògo ara wa, a ti fi ta ìṣerere ara wa. Nínú Genesis 25 verse 30 to 34 yẹn, tá a bá ka ibẹ̀ dáadáa, a máa rí àwọn ìrìn àjò tó ṣẹlẹ̀ níbẹ̀. 30 yẹn, Ésọ̀ sì wí fún Jákọ́bù pé, èmi bí ọ́, fi ìpẹ̀tẹ̀ rẹ pupa nì bọ́ mi, nítorí tí ó rẹ̀ mí. Nítorí náà ni a ṣe pè orúkọ rẹ̀ ní Sódómù. Jákọ́bù sì wí pé, ta ogún ìbí rẹ fún mi lónìí. Ésọ̀ sì wí pé, ṣáà wò, èmi ti ń kú lọ yìí. Ọ̀rẹ́, kí ni ogún ìbí yìí yóò ṣe fún mi? Jákọ́bù sì wí pé, búra fún mi lónìí. Ó sì búra fún un. Ó sì ta ogún ìbí rẹ̀ fún Jákọ́bù. Nígbà náà ni Jákọ́bù fi àkàrà àti ìpẹ̀tẹ̀ lẹ́ńtílẹ́ẹ̀lì fún Ésọ̀. Ó sì jẹ, ó sì mú, ó sì dìde, ó sì bá tirẹ̀ lọ. Báyìí ni Ésọ̀ gan ogún ìbí rẹ̀. Bó ṣe ta ogún ìbí rẹ̀ nìyẹn fún Jákọ́bù, nítorí nǹkan tí ó jẹ, nítorí ọ̀rọ̀ ẹnu, nítorí ebi ìgbà yẹn, wákàtí yẹn lásán. Wọ́n mọ̀ pé kò mí ni ebi tó ń pa ni. Wọ́n ṣe ní kéèyàn tó ogún ìbí rẹ̀, kéèyàn tó ògo rẹ̀, nítorí pé èèyàn fẹ́ jẹun téèyàn ó sì tà. Ṣùgbọ́n nígbà tébi pàdé stage kan, ó fi ọ̀rọ̀ ẹnu, agbára orí ahọ́n, ó fi ta ogún ìbí yẹn fún ìkejì rẹ̀. Tá bá wo inú ìwé Jọ́ọ̀nù yẹn, ó sọ fún wa wípé agbára tó ń bẹ lórí ahọ́n kò kí ń ṣe kékeré. Agbára ìyè àti ikú wà nínú ọ̀rọ̀. Tá bá lọ wo Proverb 18:21, ó ní agbára ikú, agbára ìyè inú ọ̀rọ̀ ló wà. Níbo lọ̀rọ̀ tí wá máa ń jáde?
orí ahọ́n lẹ́nu wa yìí lọ́rọ̀ tí ń jáde. So gbọ́rọ̀ tá a bá sọ, ìwé orin wa kan tiẹ̀ sọ, ó ní gbogbo ìwà tí à ń hu, gbogbo ọ̀rọ̀ wa tí à ń sọ, ẹ jẹ́ ká máa ṣọ́ra nítorí torí Olúwa yóò mú gbogbo ṣẹ̀ wá sí dájọ́ àti gbogbo ohun ìkọ̀kọ̀, ire tàbí ibi. So gbogbo nǹkan tá a bá ń sọ, gbogbo ìwà tá a bá ń hù, ká máa ṣe kíni, ká máa ṣọ́ra. Proverbs 18:21 yẹn ó jẹ́ ká mọ agbára tó ń bẹ nínú ìyè, agbára ọ̀rọ̀ tó ń bẹ nínú ìyè àti agbára ọ̀rọ̀ tó tún jẹ́ wípé ó tún wà nínú ikú náà. Proverbs 18:21 yẹn tá a bá kà á máa rí níbẹ̀. Tá a bá wo Matthew 5:22 yẹn, wọ́n sọ wípé ẹnikẹ́ni tó bá pe arákùnrin rẹ̀ àbí tó bá pe ọ̀rẹ́ rẹ̀ àbí tó bá pe ènìyàn kí ènìyàn kankan ní wèrè, wọ́n ló ń bẹ nínú ewu náà run àpáàdì. Ẹlòmíì ó mọ bára wọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ àlùfàǹṣá tó jẹ́ wípé kò ju èpè kò jọ̀kan. Kán lè sọ pé ẹlòmíì fọ́nì, kán lè sọ pé ó mọ̀rọ̀ sọ, asọ́dun ọ̀rọ̀, asọ́tọ̀ ọ̀rọ̀ lẹ́lòmíì fi fogun sáyé rẹ̀, torí yóò fẹ́ kọ́rọ̀ yẹn fọ́nì, yóò fi èpè, yóò fi oríṣiríṣi sí, ó dẹ̀ fi ń fa ègún sínú ayé tiẹ̀. Ó ń fi ọ̀rọ̀ ẹnu yẹn ó fi ń de ara rẹ̀. Wọ́n ní ẹni tó bá pa arákùnrin rẹ̀ tó pe ẹnìkejì rẹ̀ ní wèrè, ewu náà run àpáàdì. Ká lè mọ àwọn consequences tí agbára tó ń bẹ lórí ahọ́n yìí tó lè fà fún ènìyàn. Àwọn consequences tó lè mú dání wípé tó o bá fi orí ahọ́n rẹ̀ yẹnu rẹ̀ yìí tó o fi pe ẹnìkejì rẹ̀ ní wèrè, ewu náà run àpáàdì òun ló ń bẹ níwájú ẹni yẹn. Tá a bá wá lọ wo ìtàn Alámì tá a rán lọ sí Kénáánì ní ilẹ̀ náà, tán sọ wípé ilẹ̀ yìí ó ń gbéyàn jẹ ó ń gbéyàn mú ó ń ṣe gbá ó ń ṣàwò. Nígbà tí Joshua débẹ̀, Joshua sọ wípé ilẹ̀ yìí kò lè gbóhùn jẹ, kò lè gbóhùn lọ, gbóhùn mu, òun ó lọ òun sì dé. Ó dẹ̀ lọ ó dẹ̀ dé nítorí wípé ó gbàgbọ́ nípa agbára orí ahọ́n wípé ìyè ń bẹ níbẹ̀, òun sì lọ ó dẹ̀ rí ìyè nínú ẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tó sọ wípé àwọn ń kú ni ó ń gbé wọn jẹ, ó ń gbé wọn mu ni, kò sí kankan tó bá wọn débẹ̀, kò sí ìkankan nínú wọn tó lè débẹ̀ nítorí wípé wọn ò gbàgbọ́ nínú agbára orí ahọ́n wípé ó lè jẹ́ ìyè fún àwọn. Ṣùgbọ́n nígbà tí Joshua gbàgbọ́, ó fọwọ́ sọ̀yà wípé òun ó lọ, òun dẹ̀ ṣe kíni, òun ò bá ìyè pàdé níbẹ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn. Tá a bá dẹ̀ tún wo inú ìwé James 3:5-6 yẹn, a máa rí wípé ohun tó sọ fún wa ń bẹ̀ ni pé ó ní ahọ́n ní ẹ̀yà tó kéré jù ní ara, ó sì lè sọná jó gbogbo ara. Ahọ́n wa yìí òun ní ẹ̀yà tó kéré jù ní gbogbo ara wa. Bó dẹ̀ ṣe kéré yẹn náà ló ṣe ní agbára tó kápá lórí gbogbo àgọ́ ara tó kù tó. Ó lè sọná sí gbogbo ènìyàn, gbogbo ara ènìyàn tí ó dẹ̀ bàjẹ́. Tá a bá tún wo ìwé James yẹn kan náà, ó sọ fún wa, ó ní orísun kan kò lè so kíkorò kó tún sun dídùn. Ahọ́n tó fi ń bọ́lọ̀ ń sọ̀rọ̀, tó fi ń gbàdúrà, ahọ́n yìí náà ló fi máa ṣépè fọmọlàkejì rẹ. Tẹ́ bá tiẹ̀ bá àwọn òbí mi ibi tán bá ti ń gbọ́mọ wọn ṣépè, àwọn abiyamọ wọn pé kí ló dé torí Ọlọ́run. Ẹnu yẹn náà dẹ̀ léléyìí ni wọ́n á tún fi déwájú Olúwa, wọ́n á tún fi gbàdúrà. Ó ní orísun tó ń so orísun kan kò lè sun kíkorò kó tún sun dídùn. Ọwọ́ tó bá gbé ibi kò lè gbé ire mọ́. Ẹnu tá a fẹ́ fi bólúwa sọ̀rọ̀, ahọ́n tá a fẹ́ fi bí Ọlọ́run kó gbọ́, ahọ́n tá a fi ń yìn pé kó sọ̀kalẹ̀ sínú ayé wa, ahọ́n yìí náà láti fi wá mọ oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹṣá. Àdẹ̀sẹ̀ gbàgbé agbára tó ń bẹ nínú ahọ́n yẹn. A gbàgbé wípé agbára tó ń bẹ nínú ahọ́n ó pọ̀ púpọ̀ gan. Tá a bá wo ìwé Kọ́ríńtì, 2 Kọ́ríńtì yẹn, orí 2:11, 2 Corinthians 2:11, ó sọ fún wa níbẹ̀ wípé èṣù mọ̀ wípé agbára tó ń bẹ nínú ahọ́n kò kí ń ṣe kékeré. Àlàyé tó fi yé wa ń bẹ nìyẹn pé èṣù gangan fúnra rẹ̀ mọ̀ pé agbára tó ń bẹ nínú ahọ́n yìí ṣe kékeré, ló fi jẹ́ wípé àrékérekè rẹ̀, ẹ̀tàn rẹ̀ ni ó fi lú ọ wá láti wò wípé tí n bá sọ eléyẹn mo ti mú jẹ, kò sí nǹkan, aṣọ náà nìyẹn. Á jẹ́ kó o feel like pé àwọn nǹkan tó ń sọ yẹn ohun tó dára ni, tó dẹ̀ jẹ́ wípé yóò jẹ́ kó o fọ̀rọ̀ yẹn dẹ́ra rẹ, toró lùfisùn lòun. Tó bá ti rí pé o ti fọ̀rọ̀ yẹn dẹ́ra rẹ pẹ́rẹ́, yóò kàn lọ fi ọ́ sùn ni. Ọ̀rọ̀ ló ti fi dẹ́ra rẹ fúnra rẹ. Tá a bá fi ọ̀rọ̀ ẹnu wa dẹ́ra wa, ó ṣòro kan tó fọ̀rọ̀ wa dè wá. Èṣù ó jẹ́ kó o sọ nǹkan kan, yóò di point yẹn mú, á dẹ̀ lò against ẹ.
that is devil for us. Ọ̀rọ̀ orí ahọ́n. À ń sọ̀rọ̀ nípa agbára tó ń bẹ lórí ahọ́n. Kò ní ìtàbá wọnú ìwé Òwe 10:19. Ó fi yé wa níbẹ̀ wípé agbára tó ń bẹ lórí ahọ́n kò kí n ṣe kékeré. Àkókò lè mọ̀ sí fún wa rẹpẹtẹ láti máa ṣe, láti máa kà. Live video là ń ṣe, kò gbọ́dọ̀ gùn jù náà. So mi ìbá tó síbẹ̀ yẹn fún wa pé ká kà. So bó ṣe jẹ́ nìyẹn ará mi nínú Kristi, ẹ jọ̀wọ́ agbára tó ń bẹ lórí ahọ́n ń ṣe kékeré. Ká mọ̀ nǹkan tá a máa fẹnu wa pè fúnra wa. Wọ́n ní ẹnu ilé èèyàn fi ń pe tèmi dire. Ká mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ Ọlọ́run là ń sọ bọ́ síta. Ó ní Ọlọ́run lọ̀rọ̀ náà, ọ̀rọ̀ tá a fi dálé ayé, tá a fi ṣẹ̀dá ènìyàn. Ká mọ̀ ọ̀rọ̀ tá a máa sọ lẹ́nu tí ò ní jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a máa sọ lẹ́nu ọ̀rọ̀ tí ó mọ̀ dè wá. Nínú Bíbélì ibì kan tiẹ̀ tún sọ fún wa ń bẹ̀. Ó ní wípé tí èèyàn bá ti ń sọ ọ̀rọ̀ jù, ọ̀rọ̀ àsọjù, ó ló máa ń mú ẹ̀ṣẹ̀ wá. Kán lè mọ̀ pé ó mọ̀rọ̀ sọ. Kán lè mọ̀ pé mo fọ́ níbàjẹ́. A ṣàṣọ oríṣiríṣi to the extent tó yẹ pé kò sí tó burú nínú wípé apara wa lẹ́rìn, amúnú ara wa dùn. Ṣùgbọ́n tásọjù àsọdùn bá ti ń wà ń bẹ débi wípé ó wá ń sọ ọ̀rọ̀ àlùfàǹsá sínú ayé rẹ̀, in the name of pé kán mọ̀ pé mo fọ́nì, ó ti di nǹkan míì. Ó ti ń fi ọ̀rọ̀ ẹnu dera rẹ̀. Àwọn ìyá kan mọ̀ rẹ́rìn ni nítorí wípé wọ́n lè má mọ̀ tó ń ṣe. Wọn ò ní pí ọ̀sá kíyèsí ẹ̀. Wọ́n fẹ́ wo kọ́mẹ́dì ẹ̀ ni. So that is it. Ká mọ̀ nǹkan tá a máa fi ẹnu wa, tá a máa fi sọ síra wa bí ó ṣe jẹ́ nìyẹn. Nítorí pé Bíbélì náà ló tún sọ fún wa wípé gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀, ìwọ Ọlọ́run ìgbàlà mi. Bó ṣe jẹ́ nìyẹn. Nítorí wípé ẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti fẹnu dì lérí ara wa ló pọ̀ jù. Àfi k'Ọlọ́run gbà wá, àfi tí Kristi kó gbà wá. Ṣé wá rí àdúrà tá a máa gbà láti ìsìn lọ ni wípé Olúwa, tá a bá rí gbogbo ibikíbi ènìyàn kéèyàn, bó jẹ́ mi ni, bó jẹ́ ẹlẹgbẹ́ mi ni, bó jọ̀rẹ́ mi, bó jẹ́ ìyá mi, bó jára àdúgbò mi, tó ti fọ̀rọ̀ ẹnu dè mí, tó ti fagbára orí ahọ́n dè mí, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, tú mi sílẹ̀. Àdúrà tá a máa gbà ní gbogbo ìgbà nìyẹn láti ṣe kíni, láti wẹ àwọn nǹkan tá a ti dè mọ́ra wa tó jẹ́ nǹkan burúkú yẹn, láti wẹ̀ kúrò láyé wa. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù wípé tá a bá rí gbogbo ibikíbi tá a ti fọ̀rọ̀ ẹnu dera wa, tá a bá rí gbogbo ibikíbi tí wọ́n ti fọ̀rọ̀ ẹnu dè wá lórúkọ Jésù, nítorí pé aláǹfààní